káàkiri ò jẹ́ kémi ó mọ àná ni mo ṣe rí yóò dára fún yín bróda mi Adébáyọ̀ Káyọ̀dé Musiliu gbogbo yín pátápátá lẹ máa rí ohun rẹ̀ gbé mú àgbàrá yìí fòkòtò rírí ayé yìí ò ní fò yín mo kí gbogbo orí adé bàbá mi ọwọ́ ajérò ẹ kú oríire ìbejì tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ bàbá mi Olúpòtì ẹ kú oríire tí ọmọ tuntun tí Ọlọ́run fún bàbá wa Ọ̀ọ̀ni of Ifẹ̀ mo kí gbogbo orí adé pátá bàbá mi Èwí Adó Òṣèmọ̀wé Tòǹdó Déjì Tàkúrẹ́ gbogbo yín ni mo kí gbogbo ọba ilẹ̀ Yorùbá káàbàtà mo kí yín lórúkọ bàbá wa Prọfẹsọ Bánjí Akíntóyè mo kí yín lórúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá wà ààrẹ akọni Oòduà ọmọ tẹ́sán ọmọ tẹ́sán kí náà tún fẹ́ sọ tó ti sọ àìmóríkọ̀ yóò God tí ń bá lórí ọ̀fẹ́ máa ń yàn bẹ́ẹ̀. Good morning everybody the Yorùbá people mo kí yín yóò dára fún yín wọ́n ní náání ohun anílà náání ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló fẹ́ dí ọ̀run mòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló dúró di ìgbà tó bá wà nínú ìṣòro kó tó mọ̀ pé wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ àdúró di ìgbà yẹn àìmọye àwọn tá à ń pariwo Yorùbá nation látijọ́ yìí iṣẹ́ àwọn Fúlàní ẹ má dáwọ́ lóhùn Fúlàní wo ló pa wọ́n tí Fúlàní bá wá mú ìyá wọn tó mú bàbá wọn tó mú àbúrò wọn kan tó mú ẹ̀gbọ́n wọn kan tó yín lọ́rùn tó pa wọ́n wá wé Fúlàní ní ẹgbẹ́ wá o wọ́n ní ká lọ mú 40 million wá o wọ́n ní. ìgbà yẹn ló ṣe máa gbàgbọ́ pé lóòótọ́ àwọn tó pariwo pé ìbágbépọ̀ àwa àti àwọn Fúlàní kò rọrùn àìṣeyọkan ẹ jẹ́ kó ní kálukú dáàmú ìyá ẹ̀gbẹ́ success Olúmọ̀ẹ́d ọmọ Ayọ̀láyọ̀ welcome good morning gbà yẹn lọ́sẹ̀ máa mọ̀ ó dìgbà tí Fúlàní bá kọlù wọn bóyá ó kọlù ìlú wọn ní tó pa rẹpẹtẹ lọ ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀wọ̀jọ́ wọn àná tó pa lọ rẹpẹtẹ wọ́n mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n mọ̀ pé Sunday Ìgbòho ò sí ilé ni ẹ wá wo ìgbà tí Sunday Ìgbòho ò sí ilé wọ́n búramúramù lé wa lórí ohun anánílà ohun abánílà anáni wọ́n ní ọmọ oníkiri kan ńlá ní èpo oṣù ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ àárọ̀ ìtẹ́mi fẹ́ sọ ó máa dá lérí àwa ọmọ Yorùbá tòótọ́ tá a mọ̀ wípé we are tired for the Nigeria we are not part of Nigeria. We don't want anything from Nigeria anymore. Àwa tó wà lé ló máa bá wí jù. Lánàá mo rí gudugbẹ̀. Mo rí wípé lóòótọ́ lódodo Gani Adams ọ̀tá wa ni. Bó tiẹ̀ ṣe pé wọ́n ní ká lọ àtáàkì. Mi tí ẹ mọ̀ pé wọ́n ti pe Ọmọlúkà náà. Ọlọ́run tó wá dé pé Gani Adams mọ̀ pé Èkìtì we are ìgbé mẹ́nu ó mẹ́nu ogun tó bá ti jẹ́ pé lórí òótọ́ ni Èkìtì we never afraid of anybody. I'm Èkìtì man born and brought up in Èkìtì Gani ò lè túnú kan lára mi àrà ló máa pa ìdànù àti wọ àtàwọn ọmọ ẹ I saw them yesterday bó ṣe parí meeting wọn mo mọ̀ lọ sí ilé ìpàdé wọn lánàá mo park mo dúró àwòmọ́jú là ń wo ọmọ tuntun ìwọ ọ̀dà pé tá bá ti rí èmi Ọmọlúkà òmeyọ àwọn tí Sunday Ìgbòho lò tó ṣẹnu wọn yẹn wọ̀nà kiri ẹ kọ́ wọn lọ́gbọ́n Gani ó ní kú síbi táṣọ ẹ wà Gani Adams rédèrèdè ní gbẹ̀yìn Ẹlẹ́ṣùpá rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ Adólèmí ń gbé
I will give them my number. Àwọn ọmọ ẹ̀ mọ̀ mi ní ká máa bọ̀. Ogun ló máa pa ẹ́ dànù. Ilẹ̀ Yorùbá máa fìyà jẹ Gani. Ilẹ̀ Yorùbá máa rú mọ́ ẹlẹ́sẹ̀. Ìwọ ọmọ rádaràda. Alábàjọ àwọn bàbá wa ní wípé ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ìrìn àjò jẹ́ àtẹ̀gìrìgìrì. He showed that you are not a Yorùbás. Nígbà ẹ̀bẹ̀ bá ti mú ẹ̀kọ́ wọn lọ́gbọ́n. Who is you? Ta ni ẹ́ Gani? Ta ni ẹ́? Kí ni ẹ́ nílẹ̀ Yorùbá? Ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi ẹ̀jẹ̀ ló ń bù ẹ́? Lọ wá sọ̀rọ̀ the important person in Yorùbá land. Ògùn ló máa pa ẹ́ dànù. Ò ní jèrè tó bá ara àwọn ọmọ ẹ wá. Ní ká máa bọ̀. Ní ká máa bọ̀. Àwọn ọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ láti borúkọ èèyàn jẹ́. Ṣùgbọ́n you want to turn yourself untouched in Yorùbá land. Ọmọ ní sìnkú roko. Àwa la máa sìnkú ẹ ò ní kúre. Ó ní kúre. Wà á sọ̀rọ̀ sọ́ba ilẹ̀ Yorùbá. Wà á sọ̀rọ̀ sáwọn ìjòyè Yorùbá. Wà á sọ̀rọ̀ sáwọn ọ̀tọ̀kùlú Yorùbá. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí nílẹ̀ Yorùbá. Ta ni ẹ́ Gani? Ara ló máa pa ẹ́ dànù. Kó àwọn àjẹ́ síta wà mọ̀ pé ọmọ àjẹ́ ayé kan kò lè gbójúgbójú kó pa ọmọ àjẹ́ ọ̀run. Kò sí ìhàlẹ̀ tẹ́lẹ̀ hamẹ́ mi. Mi ò ní kankan tó kọjá Yorùbá. Ìdẹ̀ ní lajú mi lẹ̀kẹ́ ẹ̀bá Yorùbá jẹ́ kí Yorùbá di ìtàn. Gbogbo ọmọ Yorùbá ẹ gbọ́ ọ̀tá wa ní Gani. Àtẹ̀yìn tẹ́ pẹ̀lú ayé lọ́mọ OPC Gani. Gani ò ní ìran rere fún ayé yín. Gani ò pèrò bí ọjọ́ ọ̀la yín ṣe máa lẹ́dùn. Gani fẹ́ máa lò yín kó lè máa kọ́lé kó lè máa ra mọ́tò kó lè máa rí owó raṣọ funfun láti máa wọ̀ ni. Kò ẹ̀yin náà ẹ̀wọ̀nú mi ti yín bí ẹ ti ń rún pàmbẹ̀. Mo lórí ọ̀fẹ́ bá yín rìn dáadáa. Ẹ jẹ́po mi ẹ jata mi. Lẹ́yìn tẹ́ wà lẹ́kìtì bíbẹ̀ I'm expecting you ẹ wá àtàkì mi. Ó kì í ṣe ẹ̀ márùn-ún mọ́ lẹ́ máa ṣe mítì tó jẹ́ pé èmi ni máa dára yín lára yá ń bẹ̀ tí màá tún fún yín nìkan Gani kan ń lò yín ni and that is why I say that tí o bá jọ́mọ Èkìtì that you say I surrender with ààrẹ Gani Adam wèrè ni ẹ́ mùmú ni ẹ́ mùmú ayé òun àtọ̀run. Who is Gani in Yorùbá land? Tí Gani fẹ́ sọ̀rọ̀ àìdí kànáńjẹ́gbọ́n mọ́ wà lọ́wọ́. Who is Gani? Adólèmí gbé o. Ẹ wá àtàkì mi. Gbàyẹn ní Gani máa mọ̀ pé Yorùbá tòde òní ó yàtọ̀ síta náà. Èmi ti sọ fún yín pé ewé egbò ilẹ̀ Yorùbá ò lè jẹ́ fún yín mọ́. Ọ̀dàlẹ̀ ní OPC Gani. Gani gan fúnra rẹ̀ ọ̀dàlẹ̀. Bíbélì wí pé ó ní ojú Olúwa kan sí olùgbéraga agbéraga ènìyàn. Ẹni tí ò jẹ́ kankan. Ẹni tí ò lógun nìbàdàn tó lóun lógun lẹ́kọ̀ọ́. Ẹni tí ò lógun nìbàdàn tó lóun lógun lẹ́kọ̀ọ́. Ìgbà táwọn Boko Haram lọ bọ̀m̀bádì Ọ̀wọ̀. That is Gani Adams stay tó claim pọ́mọ Ondo ni àwọn àmọ̀ pọ́mọ àlè Ondo ni kí ló dé tí ò jáde síta. Bombasted ọ̀sìnwé àtiwọ́ àti àsìkò láyé ọmọ ìrankíran. Bí bàbá ẹ ṣe da ọdẹ òmùrú I don't know why tó bá jẹ́ pé wọ́n fi ṣe Yorùbá ni ó yẹ káwà tá a jọmọ ọmọ Yorùbá ká jáde síta. Ó ṣe wá jẹ́ àwọn olórí burúkú ló máa tètè lórí ọ̀fẹ́ gòkè. Àwọn tó dalẹ̀ Yorùbá rú tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá dára. A jáde síta òun ni olórí ológun ilẹ̀ Yorùbá. Ògúndé ó dẹ̀ ń fàdí sẹ́yìn àti wèrè olóṣù ẹ̀ tó wà lọ́dọ̀ tó pẹ̀lú ní ọmọ Ọbàtálá níjọ kúre
ìmọ̀tún ìmọ̀jọ ni ìmẹ́ni bí kì í dalẹ̀ ẹ̀ ní dalẹ̀. ìgbà tó o bá orúkọ Sunday Igboho jẹ́ ta lórí ẹ we don't know you. a ti gbà pé o relevant nílẹ̀ Yorùbá jù kó lọ máa kó owó agbẹ́dẹ́ funfun Ọya festival Ògún festival ó sì máa ṣe afẹ́fẹ́ festival àbí ó sì máa ṣe ọ̀rọ̀ festival bóyá gan ó sì máa ṣe aṣọ festival láti lè rí owó ná ọmọ àlè. We don't see you àárí ẹ mọ́ that is why we did not call you. àwọn kábíyèsí wa mi lè sọ pé àwọn kábíyèsí wa ṣe mistake wọ́n á ṣe mistake and thank God for their life. wọ́n fẹ́ kí àṣírí ẹ tú. ayé ẹni bá flag program yìí ó máa fọwọ́ gbé ọmọ ẹ̀ sí ni. ẹ bá flag program yìí. àwọn ọba wa thank God for their life. program yẹn tó ṣe yẹ ó expose Gani Adams. pé eléyìí ò ní kankan ṣe à ń sọ̀rọ̀ pé wọ́n pa ìran Yorùbá à ń sọ̀rọ̀ pé wọ́n pa ọba ilẹ̀ Yorùbá ìtàn ló kọ́lẹ̀ ó kọ́kọ́ ní kábíyèsí praise mi bó ṣe yẹ kẹ́ praise mi ọmọ àlè kí ló ṣe fún ilẹ̀ Yorùbá àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bú ẹ kí ayé àwọn ọmọ tó tẹ̀lé ẹlẹ́yìn lè bàjẹ́ will provoke you. àwọn bàbá wa tó ti ní kábàjà àwọn wa ní kábàjà ìwà wa máa lé ikú sí àwa. òjò pa bàtà pẹ́ jẹ́wọ́jẹ́wọ́ etí ẹ̀. alẹ́ orílẹ̀-èdè Yorùbá máa dúró. Gani níjọ́ tó bá ti ànánsì pé Yorùbá nation bó jẹ́ òkú ló máa bọ́ sí bó jẹ́ ọ̀sà ni. ìjọ yẹn lágbára tán. ìjọ yẹn ló dẹ́ ní yẹ̀yẹ́. ìjọ yẹn làwa máa lé e kó lọ́mọlébi tó wà yẹ. pé you did not belong to the Yorùbás. àjòjì ni ẹ tó bá tẹ̀ máa gbé ilẹ̀ Yorùbá wọn náà àá máa tìtì bí àlejò. mo ń pè ẹ̀yin Ọ̀yọ́ Mèsì. kí Aláàfin Ọ̀yọ́ tó dé mo pè ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ wá kankan ṣe sọ̀rọ̀ Gani ẹ̀rọ lóye we don't want Gani again in Yorùbá land. tí ẹni tó ń ránṣẹ́ ikú sí ọmọ Yorùbá tí ò lè ránṣẹ́ ikú sí àwọn Fúlàní tó pa ọmọ Yorùbá he claim he is from Ondo State 1,000 ọmọ Ondo State ní àwọn Fúlàní ti pa 1,000 ọmọ Yorùbá làwọn Fúlàní ti pa. Thank you for my brother tó pè mí tó sọ fún mi pé bàbá Èkìtì iṣẹ́ tán rán àwọn rèé o òun ò lè jẹ́ mo ní àná láàrin yín tí brother mi fẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó bímọ fún wa mo ní àná láàrin yín mo ní àbúrò láàrin yín mo tún wá ní family gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ láàrin yín mo ní ọ̀rẹ́ láàrin yín. That is why mo fi ń rọ̀ bọ́ọ̀sì pẹ̀lú yín. wọ́n flag program yẹn ẹjọ́ ẹ má bá mi tẹ love and like. mo bẹ̀ ẹ̀yin tẹ́ bá ní YouTube ẹ gbé program ẹ jẹ́ ó lọ kó dọ̀dọ̀ Gani pé bàbá Èkìtì pé mo sọ wípé ọmọ àlè ni àwọn tó rán níṣẹ́ yẹn kò yẹ kó rán èèyàn ṣe ló yẹ kó wá bá èmi fara kó wá sí Èkìtì tí Gani bá wọ Èkìtì lẹ́ni tó bá fara rẹ lọ kó kọ́ mi bastard tí Gani tó bá bí ẹ̀dá wá sí Èkìtì I will told you that I'm Èkìtì man. Èkìtì tó dé òní ojú wa ti là ọba mẹ́ta at a time. tẹ́lẹ̀ bàbá pèmí ẹni bàbá Èkìtì pẹ̀lú gbogbo ìwé tẹ̀ka disgrace ló jẹ́ fún yín o kiri kan bàbá Akíntóyè pè mí bàbá yẹn dẹ́ bùsẹ́kù bàbá àgbàlagbà pé òun gbọ́ pé wọ́n pọ̀ ọba mẹ́ta lẹ́kìtì ó ní wọ́n ṣó fídíò bàbá lóhun ò lè wò ó wá ní kára ọmọ kan ọmọ Èkìtì àwọn ọ̀fọ̀ àwọn ọba títí wá ṣẹ́rí yẹ̀yẹ́ you don't know the meaning Èkìtì parapọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú OPC Gani tẹ́ ẹ bá lọ withdraw tẹ́jọ́ ọmọ Èkìtì ọmọ àlè níyìn o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú OPC Gani tẹ́ ẹ bá lọ withdraw ká lọ ká ẹgbẹ́ yìí jọ ká kúrò lẹ́yìn wèrè torí mo mọ̀ pé ìran ẹ̀yin ò ṣe ọmọ ìran kíran ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyí ìran Èkìtì yìí dalẹ̀ ọmọ Èkìtì tó bá dalẹ̀ Yorùbá ẹ ti mọ̀ pé ọmọ àlè ní ìran Èkìtì yìí dalẹ̀ o ìran Èkìtì yìí dalẹ̀ mo sọ́ọ̀sì kẹ́ ẹ gbọ́ ẹ kúrò lẹ́yìn Gani ò lóore kan tó fẹ́ ṣe ọmọ Yorùbá
wèrè Ọbàtálá ẹni pé nígbà tó bá tó time ààrẹ ọ̀nà kakanfò máa jáde síta nígbà tó bá pa Yorùbá kú mẹ́wàá. Under the government of Buhari 26,000 plus ọmọ Yorùbá ní Boko Haram pàdánù. Kò tí ì tó àkókò fún ààrẹ ọ̀nà kakanfò ló ti jáde. Wèrè àwọn tó máa dúró lókèrè tá máa sọ̀rọ̀ dídùn wọn ò lè wálé. Tẹ́bálẹ̀ fẹ́ gba Yorùbá, you work for the Yorùbás. Come home. Ṣebẹ́yìn ni ìyá wa Ṣọlá kò gbọdọ̀ kú. Kò sáfúlé, ó ń wọgbó. Kò dúró lókèrè kó máa sọ̀rọ̀ dídùn. Abánidá títẹ̀ bá wọn débẹ̀. Ṣọlá kò gbọdọ̀ kú. Mo gbé gbòòsà fọmọbìnrin yẹn. Ẹ̀yin wèrè kan. Tó bá pera lọ́mọ Èkìtì tó ṣe pákúbẹ́kúbẹ́. Yóò gbé ọbẹ̀ o. Ó tẹ̀ra ẹ lógún ẹ̀ kò lógún ọbẹ̀ kankan. Torí tó bá àtàkì ìdílé yín Gani ò ní yọjú. Tó bá ṣèṣì gbé ìyá tẹ́gbẹ́ bàbá ẹ ókè ò níyà ò ní bàbá mọ́. Tó bá káyàwó ẹ mọ́lé tó bá gbé wo ṣọmọ pé párọ́ tó wà lábẹ́ Fúlàní ògbògbò kí ògbò ní. Sórí ìyàwó ẹ tó yìn máléjì ló yẹ wọ́n á bẹ́ẹ̀ lò nílòkulò. Tó bá wá bẹ́ẹ̀ lò nílòkulò nìkan ti ní ó tẹ̀ wá dá kọ́mà tó wá pa ìgbà yẹn ló máa mọ̀ pé you don't have a leader. Gani is not your leader. It's better ẹ̀yin tẹ́ ẹjọ́ mo OPC tẹ́ wà lẹ́kìtì mo ọlọ́gbọ́n ni yín olóye ni yín think twice. Ẹjẹ́ bọ̀dọ̀ Gani lẹ̀ wọ́nranwọ̀nran ni Gani gbọ́dọ̀ fojú ba ilé ẹjọ́. Àwọn ò lè gbà kó borúkọ Sunday Igboho jẹ́ we will defend that name. Torí olóore wa ni Sunday Igboho ọmọ Ọbàtálá bí kò mọ mí ní Ọbàtálá yẹn lọ́wọ́ orúkọ gidi nílẹ̀ Yorùbá. We will defend anything we have, we will use it to defend the Sunday Igboho. A máa gbé Sunday Igboho lé Gani Adam lórí náà. Àwa bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ Gani Adam ó ti dẹni ilẹ̀ ní ilẹ̀ Yorùbá. A máa gbé Sunday Igboho lé lórí torí nígbà ìṣòro ẹni tá a rí ṣẹ́rí ìgbà tẹ́bí bá pààyàn ẹni bá fún yàn ló jẹ́ lèèyàn máa mọ̀. Sunday Igboho ó dìde tí Sunday Igboho ò bá dìde nígbà tí Fúlàní pa Yorùbá ti tán. A máa gbé Sunday Igboho lérí Gani torí nígbà tá a ké pe Sunday Igboho ó dá wa lóhùn. Sunday Igboho ààrẹ Báṣọ̀run, Sunday Igboho ààrẹ akọni Oòduà wà tí ò pé méjì. Bẹ́ẹ̀ ni kò lóògùn ó ní àyà ó wọgbó ti Fúlàní lọ. Bẹ́ẹ̀ ni kò lóògùn kò ní òògùn he have a record. Ẹni kí Gani wá mú rẹ́kọ̀dù jíjẹ jáde síta tọmọ Yorùbá lè fi ṣe gbòsà. The Yorùbá that we are at home. Ṣé ẹ̀dáfọ́ tó wà l'Amẹ́ríkà ọmọ ọkọ ni wọ́n o. Àwọn tó wà ní London tó wà ní Canada tó wà káàkiri tó wà lẹ́yìn odi ọmọ ọkọ ni wọ́n ti là wá lójú. Wọ́n là wá lójú. Wọ́n jẹ́ ká mọ̀ wípé Gani is nothing. Àwa ni ká dìde. Let us stand up again. Tinubu ò lè pa wá. Òun náà ti mọ̀. Tinubu ti rí pé àwọn ọmọ tó pariwo látijọ́ pé bàbá dógó díẹ̀ wọ́n jẹ́ àjọgbá Yorùbá ojú Tinubu náà ti là. Ohun tó mú ìyàwó ẹ̀ sọ wípé I did not afraid of death. Gani àwa máa dúnkokò mọ́ yín. Who is Gani? Who is Gani? Òjò pa bàtà pa jẹwọ́n etí ẹ̀ ó lè. Ó fẹ́ gba 20 billion ó lè. Ó fẹ́ sáà kọ́tà àwọn gómìnà kan sọ wípé ó kọ lẹ́tà wá pé òun wo lẹ́tà wá pé owó lélẹ́ fẹ́ gbà òun ò yá mi ò mọ borúkọ bo gómìnà yẹn láṣìírí. Ó lóun wo lẹ́tà yẹn pé à ń sọ̀rọ̀ pé wọ́n ń pààyàn ní ilẹ̀ Yorùbá eléyìí wá kọ lẹ́tà pé all the governors should sign the agreement ó lè. Àìṣe mi ti kàn nígbà kan pé kí ló dé tẹ̀ pariwo Gani Adams kí ló dé tẹ̀ pariwo mi àwọn tó gba security vote ẹ̀ lọ bá wọn. Ṣé mi ni mo ń gba security vote ni owó iná ni problem Gani owó ló dẹ̀ máa pa ẹ́. Wọ́n á ní kí ló máa àtàkì mi. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá ní náání ohun abánilà náání. Let us use everything to defend Sunday Igboho
Sunday Igboho's name. Orúkọ yẹn halẹ̀. Mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra. I'm Ekiti man. Pure Ekiti man. Ìrìn àjò tí mo rìn láyé ò kọjá Èkó. Sunday Igboho gbé mi lọ sí Kútọ́nù. Ìdílé Haúsá rí, ìdílé Ìgbò rí. Pure Yorùbá man. Ẹjẹ́ ń ta ní ẹjẹ́ defend ẹ̀. Ẹ mẹ́jọ dìgbà tó bá lọ tán ká máa jẹ ká àbámọ̀. Because we refuse to defend Awólọ́wọ̀. That is why make Fulani defeat Baba Awólọ́wọ̀. Nothing ní agbára lórí wa. That is why ohun tá a ní tá a kọ̀ tó yẹ ká defend ẹ̀. Nígbà tí bàbá Ajásí jáde síta. Dr. Bẹ́ẹ̀ Kọ́dásọ́m Kútì. Tẹ́ jáde síta, bàbá Táyé Ṣó láàrin. Tẹ́ jáde síta tá ń dún bí ẹdun. Tẹ́ ń rọ̀ bí òwe. They speak voice, big voice, energy one. We the Yoruba, we refuse to defend them. Wọ́n pa àwọn bàbá yẹn. Fúlàní bẹ̀rẹ̀ sí gògùn lé wa lórí. The same thing. Bàbá wa Bọ́lá Ìgè. Tí Gani pa. Torí Omo yìí máa jẹ́wọ́ ẹni tó pa. Á jẹ́wọ́ ẹni kóòtù bó fẹ́ bó kọ̀. Gani máa jẹ́wọ́ ẹni tó pa bàbá Bọ́lá Ìgè. Bàbá wa Omiṣore. Wọ́n ní má dárúkọ yín mọ́ máa dárúkọ. Torí ẹni tó bá ń sọ̀rọ̀ àwọn important person in Yorùbá land. Wọ́n á dárúkọ Senator Iyìọ́lá Omiṣore sí. Bàbá, you must erase. Ẹ gbọ́dọ̀ parẹ́ ẹ̀wọ̀n. Torí nínú profile yìí wọ́n á dárúkọ ẹ̀wọ̀n sí ẹ gbọ́dọ̀ parẹ́ bàbá mi. Iyìọ́lá Omiṣore. Ẹ fún okùn mọ́ Gani lọ́rùn. Á jẹ́wọ́ ẹni tó pa Bọ́lá Ìgè fún yín. Torí ìyà ìmọ̀dílé lọ jẹ́. Ẹ fún okùn mọ́ Gani Adams lọ́rùn. Á jẹ́wọ́ ẹni tó pa Gani. Á jẹ́wọ́ ẹni tó pa Bọ́lá Ìgè. Because we refuse to defend them. Ẹ wo àrà tó fi bàbá Bọ́lá Ìgè dá. The majority àwọn tí wọ́n ò lè pa wọ́n silent wọn. Ọlọ́run ló yọ bàbá Abraham Adésanya. Ṣé mo kò sájẹ́ tó jà sọ wípé òun ò mọ̀ bí ìbọn yẹn ò ṣe bá bàbá yẹn. Sunday Igboho, let us defend Sunday Igboho. The only name tí Fúlàní máa gbọ́ tí jìrìjìrì máa bá ọkàn wọn. The only name in Yorùbá now today. Tí wọ́n bá gbọ́ pé Igboho Májàsọ́lá ìbẹ̀rù á bá ọkàn wọn. The Yorùbás, let us defend what we have. Ìjayà fún àwọn Fúlàní. Ìjayà fún àwọn ẹni bí ilẹ̀ Yorùbá. Ìjayà fún Gani Adams àtàwọn OPC ẹgbẹ́. Thank God for the OPC new era. Thank God for the OPC reform. Mo rí fídíò wọn lánàá mo ní yes. Àwọn bàbá ẹ̀ sọ jí ẹ bá mi send the video sí wọn. Ká máa ṣe meeting every blessed week. Àwa ọmọ lọ́sọ̀dọ̀ wọn lọ máa gbé wọn máa pariwo wọn pé àwọn OPC títí wá rèé o. OPC tó nífẹ̀ẹ́ Yorùbá rèé o. Àwọn OPC tí ò fẹ́ kí ìyàwó jẹ́ Yorùbá rèé o. Ẹ padà lẹ́yìn Gani ọmọ olè ọmọ tápà. Ọmọ tápà ọmọ ìrankíran. Ní ọjọ́ Thursday. Bàbá mi kan láti Amẹ́ríkà. Wọ́n pè mí àjọ sọ̀rọ̀. Wọ́n bá sẹ́ndì owó kan sí mi. Pé bàbá Èkìtì gbà kó fi ra dátà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé sà. Ẹ ṣé gbàrà tó wó yẹ wọnú àkáǹtì mi. Kí ni ẹ kan sọ sí mi lọ́kàn ni pé bàbá Èkìtì nǹkan bẹ́ẹ̀ ni kò lọ fi ṣe. Mo dẹ̀ pé ẹni tó fẹ́ bá mi ṣe pé mo fẹ́ ṣe kankan but mo fẹ́ ṣe sample síta náà káwọn ènìyàn rí pé orúkọ Sunday Igboho táwọn ọmọ àlè àwọn ọmọ àlè fẹ́ bàjẹ́ èyí tó yẹ kẹjọ gbárùkù papọ̀ ká flush àwọn ẹni bí Sunday Igboho tí ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí leader kí ló kàn pẹ̀lú leader Sunday Igboho ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí leader he see himself as a messenger àwa ń pè é tí ilẹ̀ bá túbọ̀ lẹ́nu bá tún pé hello olóyè báyìí a ní àtúnṣe
he sees himself as a messenger to all the Yorùbás. Kò rí rẹ̀ gẹ́gẹ́ bí leader. Àwa là ń wò pé he have the quality of leadership. Kò rí rẹ̀ gẹ́gẹ́ bí leader. Ṣùgbọ́n ẹni tó rí rẹ̀ gẹ́gẹ́ bí leader tó fẹ́ máa ṣiṣẹ́ leader kò ní quality ẹ̀. Quality olè ogó ojú kòkòrò. Gani dewúrẹ́ ìbá amọ́kùnrin emu olè. Ṣé rí níbi tí mo ti ṣe ohun tí mò ń sọ lélẹ́yìí ẹ bá wo májàsọ́lá wà n tó ń fọ́ wọn lórí nìyẹn ó dẹ̀ máa fọ́ wọn lórí pani. We promote that name. We promote Sunday Igboho torí ó gbà wá ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá Fúlàní ó pé òun kò ń jẹ́ ọ̀tá Fúlàní jù kó ń jẹ́ ọ̀tá ìran òun lọ. Óre bí mo ṣe fìlà yìí níbi táni yẹn ti kó fún mi lọ́wọ́ ó wá jẹ́ ẹni bá máa dó Èkìtì dáadáa wọ́n pè mí kan ní Atíkànkàn ibẹ̀ yẹ ò jìnnà sí Atíkànkàn tó jẹ́ pé àwọn Fúlàní yẹn máa dúró àní nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá ẹni bá jẹ́ ọmọ Adó tàbí tó jẹ́ ọmọ Èkìtì tó dẹ̀ ń gbé ní Adó Èkìtì á máa Atíkànkàn bí tí mò ń sọ yìí 85% àwọn tó wà ń bẹ̀ di Fúlàní. Bí mo ṣe bí ẹni yẹn ṣe kó fìlà yìí fún mi ló sọ pé bàbá ẹjọ́ ẹ má tẹ̀yẹ wo ẹ tètè máa kó lọ òun ò fẹ́ wà láàmì báyìí mo bá ń kó pé mo á ní májàsọ́lá wà ó tẹ̀ dá báyìí ó dá báyìí pé èmi ọmọ ìfẹ́lẹ́ èdè rí dáadáa kán lè mọ̀ pé ọmọ májàsọ́lá ni wá ògo ilẹ̀ Yorùbá bí àwọn bọ́ọ̀sì kan ṣe wá nìyẹn pé at least mẹ́wàá ni mo ṣe mẹ́rin ni mo rí mú délé mẹ́rin pé àwọn bọ́dà mi kan ẹjọ́ máa ti padà ṣe mí májàsọ́lá Ìgbòho májàsọ́lá wà Ìgbòho bàbá mi kò ju bí 5 seconds gbogbo àwọn Fúlàní tó wà ń bẹ̀ wọ́n disappear àwọn báyìí tó wá bá mi bẹ́ẹ̀ tó gbẹ̀bìlẹ̀ yìí sọ pé òkè àti rí oògùn tó lé yín bíbà yẹn dára orúkọ tó halẹ̀ májàsọ́lá wà ní o káàpù táwọn ọmọ bọ́ọ̀sì rí ni tọ́tọ́ pé bàbá Èkìtì ẹ̀yin ni bàbá Èkìtì ó yáyáyá ẹ̀ ní lọ àwọn mẹ́fà ni wọ́n tó pariwo Ìgbòho ṣà owó bàbá dámì Ìgbòho ṣà owó bàbá dámì àwọn ọmọ ti Ìgbòho lélẹ́yìí àwọn yáyáyá èló náà ṣe fìlà wọ́n gba 6 nínú káàpù ohun tí mo ṣàkíyèsí ń bẹ̀ ni wípé lójú ẹsẹ̀ àwọn Fúlàní tó wà nítòsí wa wọ́n disappear bóyá wọ́n rò pé bóyá Ìgbòho wà lára ń dì ní àbí bóyá wọ́n rò pé afẹ́ wa lé wọn bẹ̀ ni wọ́n disappear orúkọ tó halẹ̀ let us protect that name àwa táwa lé ni mo sọ let us protect that name mo yìí máa ṣe kiri tó máa pọ̀ tábọ̀ ń bá di Èkìtì ẹ̀yin tẹ́ wà lọ́ṣun ẹ ṣe the same thing tẹ́ wà lọ́yọ̀ọ́ ẹ ṣe ẹ̀yin Ògùn ẹ jẹ́ kájọ ṣe orúkọ yẹn halẹ̀ let us everything we have láwa táwa lé ẹ jẹ́ ká wá ìrànlọ́wọ́ ká protect that name tí Fúlàní bá gbọ́ pé torí pé à ń pín káàpù tá a kọ májàsọ́lá wà sí táwọn yẹn ń pariwo Ìgbòho ṣà àwọn Fúlàní tó wà ń bẹ̀ dẹ̀ wọ́n lé ní 30 ní ìkórìtà bíi tí mo ti lọ gba kínní kò ju 5 seconds wọ́n disappear mo wọ ẹ̀yìn mo ní àwọn ni wọ́n gbẹ́dọ̀ lọ àwọn bọ́sì wọ́n gbẹ́ àwọn gbẹ́dọ̀ lọ ẹ̀yin tẹ́yìn ọmọ Ìgbòho ẹ̀yin lẹ́ mọ̀ yí Ìgbòho mọ̀ yí orúkọ yẹn wọ́n gbẹ́dọ̀ lọ ṣé orúkọ Gani lè halẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìrankíran ṣé orúkọ Gani sílẹ̀kù kò sílẹ̀kù tọ́lẹ̀tì gan ká má sọ pé lẹ̀kù bedroom lẹ̀kù tọ́lẹ̀tì orúkọ Gani ò sí orúkọ Gani kò ra síngọ́ọ̀mù fọmọ kékeré ní ọjà wọ́n ti torí Sunday Igboho tó gbé aṣọ ọ̀pá 10
tó jẹ́ pé mi ò gbọ́n ni mo ti fẹ́ rówó rà aṣọ olówó ńlá ó ìwà nulẹ̀ mi ò tí ì ran torí mò ń wò pé ní ìjọ tá a bá gba orílẹ̀-èdè wa aṣọ yẹn ni máa kó sí. bàbá mi Peter Ọládélé á dára fún yín ojú òní tìyín Ayọ̀kúnmi Dáníjú ó tọjọ́ mẹ́ta Olúwaṣeun Ọmọlé àánú Ọlọ́run máa sọ̀rọ̀ sínú ayé yín àgbàrá ìfokòtò ìrí ayé yín ò ní bò yín rú orúkọ tó làmìlaka ni wọ́n disappear immediately pé àwọn tó pariwo Ìgbòho mi bẹ́ẹ̀ yóò Ìgbòho bóyá Ìgbòho wà lára ndì ni àwọn ò mọ̀ bóyá Ìgbòho ti wà lára wọn ò mọ̀ èmi kò dẹ̀ wò pé owó tí wọ́n ní kí n fi ra dátà yìí mo fẹ́ fi ṣe kankan tó jẹ́ pé ọmọ Yorùbá máa rí nírú àkókò tá a wà yìí táwọn ẹni bí tó fẹ́ tá méjì orúkọ tó ń ṣílẹ̀kù orúkọ tó di òpó Yorùbá mú pé orúkọ ojúlówó ọmọ Yorùbá pé ìran Yorùbá ò gbẹdọ̀ lọ sí ìgbèkùn sísà mi Kẹ́hìndé Làwání àánú máa sọ̀hún fọ̀hún sínú ayé yín ẹ̀rù gan tó ń ba ẹ̀yẹ mo wá sọ pé ìkan náà pé ẹni tó bá mi tẹ kápú ẹ̀rù ń bà torí àwọn Fúlàní tó wà mí báyìí àwọn bọ́ọ̀sì yẹn ni wọ́n bí wọn dáa ó ní àwọn gan wọn ní dúró wò tán wọn ò bí wọn dáa Yorùbá níyì you're welcome Olùsíjì David Manuel adarabó yẹn kójúmọ́ orúkọ tó lámìlaka ní májàsọ́lá wà màá tún ṣe mí tí màá kọ Ìgbòho wà Ìgbòho ló máa wà mẹ́ Ìgbòho wà ọmọ ọlọ́mọ Òjàsọ́lá mo ní sà níbo ni májàsọ́lá yẹn gan ti wà níbo lẹ ti rí orúkọ yẹn ó ní bàbá mi ló sọ pé májàsọ́lá ó gbẹ́dọ̀ Jàsọ́lá lòun fi sọ lórúkọ kò jà sípò kò jọ bí àwọn wèrè ẹlẹ́nu bẹ́ẹ̀nu ìkó dídẹ́ kò jọ bí àwọn wèrè tó fẹ́ máa lo ògo Yorùbá but tí ò fẹ́ wà relevant fún ìran Yorùbá say you want to threaten me Ọlọ́run ọba gbà mí o Gànímọ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dínkẹjẹ ń gbọ́ iná mọ́ ìran Yorùbá lọ́wọ́ ó ti kábùkù wàá fojú balẹ̀ ẹjọ́ I am saying this àwọn ọmọ Yorùbá tó wà lé bó jẹ́ tọrọ kọ́bọ̀ ní ẹja da káwa náà gbà lọ́yà Gani gbẹ́dọ̀ fi ẹni tó pa Bọ́lá Ìgè hàn wá ẹni tó pé Gani tó sọ fún wọn ti ní ká má bàjà táwọn ọmọ ìbá gbowó ìjà wá a máa jà ọmọ Yorùbá jọ ní wá ṣùgbọ́n mo mọ̀ pé yìí tèkìtì ẹ̀ ní wúwà bọ́ máa lè torí tá bá gbé ìyàwó yín tó gbọ́mọ yín Gani ò ní yọjú ó ní ojojú wèrè lọ lógun ojo ní ó ní ojo ó ní girlfriend ẹ̀ olóṣù ẹ̀ bí i London ló wà tó sọ pé tó bá tó àkókò ọmọ Bàtálá tó bá tó àkókò ààrẹ máa jáde síta nígbà tó bá ti fẹ́ pa gbogbo wa tán lé tó ti gba ilẹ̀ wa àwọn ọmọ ìrankíran let us protect this name májàsọ́lá Sunday Ìgbòho òòṣà ó dìde Sunday Ìgbòho yìí ṣe olóṣì gbogbo yín lẹ́mà Sunday Ìgbòho gbogbo tí ènìyàn wá nílé ayé lọ́lọ́run ọba mi ti fi jí ìkí ẹ̀ wọ́n ní tó jẹ́ kí bàbá Èkìtì máa ranjú torí Sunday Ìgbòho ti gbé mọ́tò fún ni mo yìí máa gba mọ́tò lọ́wọ́ Sunday Ìgbòho mi ò tí ì gbà ká ẹgbẹ́ yẹn mo ti sọ fọlọ́yè olóyè mọ́tò mi o máa gba mọ́tò lọ́wọ́ yín o mo dẹ̀ máa gba mọ́tò yẹn mi ò tí ì gbà mọ́tò yẹn máa tún gba mọ́tò tó bá jẹ́ yẹn ló ń pa yín lẹ́kún máa gba mọ́tò torí ọmọ Yorùbá ò ní jìyà mọ́ a máa gba orílẹ̀-èdè wa ẹ̀yin tẹ́ dúró ní dúró pé bọ́mọ Yorùbá bá ń jìyà kẹ́yìn ṣáà ti máa jẹ àwa la máa sìnkú yín ilẹ̀ Yorùbá máa rú mọ́ yín lẹ́sẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé ọ̀nà bí olóore Yorùbá ṣe máa kú lẹ̀ ń wá kiri ilẹ̀ Yorùbá máa rú mọ́ yín lẹ́sẹ̀ ilẹ̀ Yorùbá létí ó dẹ̀ ríran òun wò yín Gani ilẹ̀ Yorùbá ń wò ẹ́ ológun ojó ìyẹn ọmọ ìrankíran
mo lo àkókò láti pe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Let us protect this name. Orúkọ ẹyọ kan tí Fúlàní rí tí wọ́n sá lélẹ́yìí o. Ẹ má gbàgbé Sẹ́ríkì Gàngán ní tóun bá ti gbórúkọ Sunday Igboho òtútù àmú. Ó ní nígbà tó tún gbọ́ kó tún lọ sí Ogun State ó lóun ò lè sùn mọ́jú. That is the name that God give the Yoruba now for our freedom. Ó ní ẹ má jà tara wa jẹ o. Gani olóore kan tó fẹ́ ṣe fún ìran Yorùbá ju kó máa wọ agbádá gẹ́rẹ́yẹ nínú ọ̀rọ̀ ẹ̀ kan. Ó ní gbogbo festival tó ti kú ní ilẹ̀ Yorùbá ló ń ti jí kiri ẹ gbọ́ tó bá wá jí tẹ́tí gbogbo Yorùbá bá ti wá kú òun àti fámìlì ẹ̀ wọ́n á máa bọ Ògún bọ Ọ̀ṣun bọ Ọya bọ Òkun bọ Ọ̀ṣà bọ àwọn ọmọ Ọ̀ṣun tẹ̀ sọ pé kò sígbà tó wá sí Ọ̀ṣun Òṣogbo tí ò jẹ́ pé wàhálà ló ń dálẹ̀ ńbẹ̀. Gani did not have anything to offer us. Ṣé orúkọ ẹni tó halẹ̀ mọ́ àwọn Fúlàní yìí? Please let us use everything we have to protect that name. Gani gbẹ́dọ̀ bá fojú ba ilé ẹjọ́. Ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin bàbá wa l'Amẹ́ríkà ẹ̀yin ìyá wa l'Amẹ́ríkà ẹ bá wa gba lọ́ọ̀yà ẹ kóra yín jọ papọ̀. Mo mọ̀ pé ẹ fẹ́ràn Sunday Igboho àkókò tó yẹ kẹ́ ẹ fi ìfẹ́ yẹn hàn rèé. Orúkọ tẹ́ ẹ fẹ́ràn orúkọ ọmọ yín tí Gani fẹ́ bàjẹ́ ẹ bá wa gbé Gani lọ lé ẹjọ́. Ẹ̀yin bàbá wa ní London ẹ̀yin ìyá wa ní London ẹ bá wa gbé Gani lọ lé ẹjọ́ pé ó ń ba Sunday Igboho lórúkọ jẹ́. Ó mà ní Sunday Igboho lé apààyàn ni. Ó ní Sunday Igboho ó ló lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè. Ó ní Sunday Igboho ó ní ìkan nínú àwọn agbénipa bàbá Bọ́lá Ahmed Tinubu ni. Ẹ bá wa gbé lọ lé ẹjọ́. Ẹ̀yin bàbá wa tẹ́ wà ní Germany ìyá wa tẹ́ wà ní Germany yèyé dára kówé ẹ dìde ẹ pé àwọn tó wà ní Germany Gani gbẹ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́. We no go gree. Àwa la máa rẹ́yìn ẹ̀. Ó fẹ́ kìkì bọ ojú olóore wa ni. Ẹ̀yin bàbá mi àti ìyá mi ní Italy ẹ̀yin dà ẹ jẹ́ kí n rọ́wọ́ yín. Gani gbẹ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́. Ọ̀tá wa ní Gani ẹni bí ní kò fẹ́ kí ìran Yorùbá ó lálàáfíà kò fẹ́ kí ìran Yorùbá ó ní ìfọ̀kànbalẹ̀ ló fi fẹ́ máa ránṣẹ́ ikú sí àwa tá a wà ń lé. Àwa abẹ́rú ẹ o ìjọ kan lèèyàn máa kú ìjọ kan la wálé ayé ìjọ kan náà la máa padà ṣùgbọ́n ẹ̀mí mi ò lè bọ́ lọ́wọ́ Gani àfi tẹ̀mí Gani bá máa bọ́ lọ́wọ́ àwa ọmọ Yorùbá torí pé àwa máa fi èpè àtàwọn onílẹ̀ pa Gani tí Gani ò bá padà lẹ́yìn Yorùbá. Gani ò lè sọ pé káwa ó má rìn. Ọmọ Yorùbá pọ́nbélé làwa títí ọmọ Yorùbá títí wa ò dẹ̀ ní gbọ́nùgbọ́kànnú. Ọmọ Yorùbá títí wa brought up in Yorùbá land. We be us. Abiwa ló jẹ́ bẹ́ẹ̀ ní Yorùbá land. We dàgbàs àdàgbà ní Yorùbá land. Ojú di our Ojus resemble the Yorùbá. Ojú wa jọ ti Yorùbá. The blood, the ẹ̀jẹ̀ wa Yorùbá ni. The waters Yorùbá ni. Pọ́nbélé tí ò lábùlà. Kò sí mọ̀dàrú náà tí Gani ní mọ̀dàrú. Àwọn kan nínú pé ni. Àwọn kan ní àpò mà ní ẹ̀rí pọ́ máa lè ní ló fi ń tẹ̀lé bàṣubàṣu. Sunday Igboho píọ̀ nígbà tí ọmọ Bàtálá tó sọ pé Sunday Igboho Fúlàní mo ní wèrè bóyá ó ti dókó tí ò yẹ kó dó bí èèyàn ti fíìsì ọpọlọ ó ti bọ́n orí ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ Aláàfin Ọ̀yọ́ ní bẹ lẹ́ẹ̀kẹ́ Sunday Igboho àwọn ìran àwọn bàbá ẹ̀ ló tẹ Ọ̀yọ́ dó authentic genuine one quality one Yorùbá ní Sunday Igboho. That is why tí ọ̀rọ̀ Yorùbá fi mọ́mú láyà ẹ̀. Let us use everything to defend that name.
God bless you. Mo sì fẹ́ ṣe kápẹ́sì o. You can support it. You can do it in your own town. Kẹ́ send ẹ̀ sí Bàbá Èkìtì. Tó bá dẹ̀jọ́ owó náà lẹ fẹ́ send ẹ̀ sí wa. Ẹ kẹ́lẹ̀ send ẹ̀ sí wa. A máa ṣe tó máa pọ̀. Tí orí a máa fọ́ Gani. Tá a mọ̀ wípé Gani is not part of the Yorùbás. Ọ̀tá Yorùbá ni. Kí n tó máa lọ. Mo fi àkókò yìí túpẹ̀ ẹ̀yin Ọ̀yọ́ Mèsì. Ẹ̀yin Ọ̀yọ́ Mèsì. Ẹ bá wa wá nǹkan kan ṣe sí Gani. Oyè tí bàbá wa Lámídì Aláàfin Ọ̀yọ́ àná tó gbé fún Gani afẹ́gbà nǹkan wá padà. Tẹ́ bá ní oyè gbogbo ilẹ̀ Yorùbá ni àwa Yorùbá afẹ́gbà oyè yẹn padà. Gani ò wọ́ tiẹ̀. Ní ilẹ̀ Yorùbá a fi ọmọ àlè joyè mọ́. Yóò dára fún yín. Ojúmọ́ ire ni o. Ojúmọ́ ire ni. Ilẹ̀ tó mẹ́yìn lé ní o. Ojúmọ́ ire ni. Ọ̀nà ṣí ọ̀nà là. Ojúmọ́ ire ni. Agbára ìfòkòtò. Ire ayé yìí ò ní fò yín járe ẹ̀yin tèmi. God bless you. Orúkọ mi ò tí yí padà. Bàbá Èkìtì. Bàbá Èkìtì. Authentic Bàbá Èkìtì yín náà rèé. Kò sọ́mọ náà tí ó jọṣẹ́. Tó bá jọṣẹ́ á lọ.